ẹ tún káàsán o gbogbo ọmọ Yorùbá. Àṣírí ẹ̀kọ kì í tú lójú ewé, àṣírí yín ò ní tú. Lódòlódò là ń gbọ́ gẹ̀dẹ̀ o ara mi, ọ̀gẹ̀dẹ̀ tábà gbèsè tí odò àárò mi mu. Sunday Igboho àárín ọmọ ní wàásùn aládìsá òye. Mo ní lódòlódò là ń gbọ́ gẹ̀dẹ̀ o ara mi, ọmọ Adéyẹmọ ọ̀gẹ̀dẹ̀ tábà gbèsè tí odò àárò mi mu. Májàsọ́lá àárín ọmọ ní wàásùn aládìsá òye. Mo tún kí yín ẹ kú déédéé wòyí gbogbo ọmọ Yorùbá. Ewì kọ́ ni mo wá ké, ewì kọ́. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá dáadáa, bàbá tó ṣe bí yangàn, bàbá re tó bímọ re tó ń wùwà re. Mo mọ̀ kí yín lórúkọ Sunday ọmọ Adéyẹmọ Májàsọ́lá òòṣà tó ju òòṣà lọ, òòṣà gbogbo lẹ̀ Yorùbá, ọ̀rẹ́ mẹ̀kúnnù, ọ̀gá mẹ̀kúnnù, alátìlẹ́yìn mẹ̀kúnnù. Ìgbòho dé kí gbogbo àwọn ọlọ̀tẹ̀lẹ̀ Yorùbá kan paramọ́. Ìgbòho tún ṣe bẹ́bẹ́ o, Ìgbòho ṣe bẹ́bẹ́, ẹ̀ ń tutù kútu, ẹ máa wí bẹ́ẹ̀ kiri gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀, ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Aládìsá ṣe bẹ́bẹ́, ẹ̀ ń tutù kútu, ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Ọmọ Aládìgún tún ṣe bẹ́bẹ́, ẹ tún ń tutù kútu, ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè, Ìgbòho òòṣà, aburú ó kéré ni ó tóbi ni kò ní í ṣẹlẹ̀ sí yín. Bẹ́ẹ̀ ni ìrankíran ò ní ṣe lórí yín. Ìmọ̀kímọ̀ kò máa gbẹ́dọ̀jọ lórí ọmọ Adéyẹmọ ò, ète kété kò gbẹ́dọ̀ dúró o. Bólóṣèlú kan bá dẹrù ọ̀rọ̀ kó forí ara rẹ̀ gbé, torí Olúwa nìwọ bá dúró. Ọmọ Adéyẹmọ ìmọ̀kímọ̀ kò máa gbẹ́dọ̀jọ. Bàbá mi Peter Ọládélé, you are welcome o. Ète kété kò lè dúró o lórí ọmọ Adéyẹmọ. Mo ní bólóṣèlú kan bẹ́ẹ̀ ni ìkà kan bí Fúlàní bá dẹrù ọ̀rọ̀ wọn ò forí ara wọn gbé, torí Olúwa nìwọ bá dúró. Ọlọ́run ló máa mọ̀ yọ̀ǹda Sunday ọmọ Adéyẹmọ fún wa. Ọlọ́run ló máa mọ̀ yọ̀ǹda Sunday Àdìsá ọmọ Aládìgún Adéyẹmọ Ìgbòho òòṣà, ọ̀rẹ́ mẹ̀kúnnù, ọ̀tá Fúlàní tó ló ń fẹ́ palẹ̀ Yorùbá run, ààrẹ akéwèjẹ of Yorùbá land, ààrẹ aníyìkáyé of Yorùbá land, ààrẹ jagunmólú of Yorùbá land, ààrẹ akọni Oòduà, ààrẹ tó ju ààrẹ lọ. Ọmọ Adéyẹmọ ni. God bless you Sunday ọmọ Adéyẹmọ, ẹ máa bá mi show love. Yorùbá pé yínníyínní kẹ́ni ó ṣe mí. Ọpẹ́ olóore, ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ wípé àdá ìdátán ni. Mo jáde síta, mo lọ́mọ Aládìsá, ọmọ Aládìgún, Ìgbòho mọ̀rẹ́, ọmọ Aládìgún ni o. Ọmọ ládé Aláàfin ò ládé adé Aládìgún làgbà fáláàfin. Ṣógbà àgbà ní àbá gbé fún àwọn gbé fún ìran bàbá wọn ní máa ń ṣoore. Ó ti túṣe mí, ó ṣe tèkìtì mo pariwo, ó ti túṣe lógùn state. Ọ̀gá jọ̀gá lọ, Ìgbòho jù yín lọ, ẹ̀ ń tutù kútu, ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Ìgbòho ju gbogbo ojú baba ńlá baba yín lọ. Ẹni tó ṣe é tẹ̀lé ni ọmọ Adéyẹmọ, ẹni tó ṣe é tẹ̀lé ni, tí ò fọ̀rọ̀ Yorùbá ṣeré, ẹni tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ ní ìran tá a wà yìí, ẹni tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ ni, tó dúró bí akọni ọmọ.
tí ò fọwọ́ òsì júwèlé bàbá ẹ̀ tí ò dúró nídúró kí ìran Yorùbá ó parun. Bàbá mi Sakiru Azeez yóò dára fún yín, ẹ máa bá mi show love sí ọmọ Adéyẹmọ. Ó ti tún dábìrà lógùn state. Ìgbòho ti tún dábìrà ní Ògùn state o. Ó ní ìyà oníjọmọ Yorùbá, ohun tó bá máa ná òun ló máa ná òun. Ẹ gbọ́ kí ló tún kù tó fẹ́ ná. Àtòrí Yorùbá wọ́n dáná sulé kìíní. Àtòrí Yorùbá wọ́n bọ̀ ń bá di ilé kejì, wọ́n bàjẹ́ yánmọ́yánmọ́. Torí Yorùbá Ìgbòho fi ẹ̀gbọ́n abẹ́tìgbàgbé Alhaji Fatayi ni àti ọ̀rẹ́ Àdògán ó filẹ̀ torí Yorùbá. Paríparí ẹ̀ torí Yorùbá ọmọ Aládìgún fi ìyá tó bí ó fi rúbọ fún ìran Yorùbá. Síbẹ̀síbẹ̀ kò padà. Brọ́dà mi Ṣọlá Owólabí Ògo Èkìtì yóò dára fún yín, ojú òní tìyín. Ọmọ Adéyẹmọ ti tún ṣe bẹ́bẹ́ ọ̀gá ju ọ̀gá lọ. Àwọn tó máa ń sọ pé Ìgbòho kò ṣe Yorùbá mọ́, kò ṣe Yorùbá lè ṣàn. Màá wá rò wọ́n, àwọn eléyìí ní ọdẹ orí ló ń ba àwọn eléyìí jà. Ẹ mọ̀ pé tẹ́nìyàn ò bá mọ tí ọ̀sọ́ mọ́ ìsọkúsọ ní ọmọ jáde nígboro ẹnu. Ní Yorùbá fi sọ wípé ẹni bá máa joyè kóyè á pàtàkìtàn. Ìgbòho yàtọ̀ sí wọn. God bless you. Àdìó Sakiru Bọ́lá. Ìgbòho yàtọ̀ sí wọn. Ọmọ ju ọmọ lọ, ọmọ tó na ọmọ pa. Ìgbòho ti ṣe bẹbẹ lógùn state. Bó ṣe tèkìtì làwọn bí mo ṣe jáde síta pé Ìgbòho gbà wá o, ó jẹ́wọ́ ọmọ ọkọ. Wọ́n ní à ń tẹ́ni tẹ́rọ́rìsì. Ẹ gbọ́ wọ́n tó sọ Yorùbá di tẹ́rọ́rìsì nílẹ̀ Yorùbá. Àwa tá a dúró pé enough is enough, pé Fúlàní ò gbọdọ̀ pa wá nípakúpamọ́. Enough is enough in our father's land. Wọ́n ní tẹ́rọ́rìsì ni wá. Labá ké gbàjarì dọ́dọ̀ ọmọ Adéyẹmọ lẹ́kìtì ń bíbà yìí. Bàbá ìyá mi Bùnmi Adélékè yóò dára fún yín, Adéwálé Adéyẹmí. Ẹ mọ̀ rí àánú gbà. Àní Ìgbòho ọmọ ni. Ẹ já organize prayer àwa tí organize lẹ́kìtì ń bíbà yìí. Ìrankíran ò gbọdọ̀ ṣẹ lórí ọmọ Adéyẹmọ. Ṣèbọ́ Ọlọ́run ni. Mo sọ pé mo ní ìyà tí ìran Yorùbá ń jẹ lọ́wọ́lọ́wọ́. Inú Ọlọ́run ọba mi ò dùn sí. Ìyà tí ìran Yorùbá ń jẹ lọ́wọ́lọ́wọ́, inú Ọlọ́run ọba mi ò dùn sí. This is not the will of God for the Yoruba race. No. Ètò Ọlọ́run fún ìran Yorùbá kọ́ rèé. Bí Ọlọ́run ṣe dá wa kọ́ rèé. Bá a ṣe pariwo ẹ̀ síta tá à ń fi àwọn Èkìtì ń fi ẹ̀mí ìmoore hàn pé Àdìsá mi, Àdìsá owó, Àdìsá o, Àdìsá ọmọ, Àdìsá o, Àdìsá owó, Àdìsá o, Àdìsá ọmọ, alágolo lékuléku òjòkó ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òró obìnrin rí. Ìgbòho ni oríkì wo lẹ́kì Ìgbòho tí ò bá lára mu. Aṣojú Oòduà, aṣojú Oòduà, ààrẹ aṣojú Oòduà. Tá bá pè ní ààrẹ akọ̀yà Oòduà, ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwọn tí máa fẹnu pera wọn ní alágbára, I'm this, I'm that. Tí wàhálà kékeré bá ṣẹlẹ̀, wọ́n á sá sẹ́yìn ká má wá sọ pé eléyìí tó lọ lágbára. Ẹran tí ń gbà tá lọ pàdé bàbá wa ní Ògùn state ní Mẹ́kọ́. Wọ́n mú ọmọ wa kan, wọ́n bù so. Bàbá dẹ̀ lóhun ti pé ẹgbẹ́ tẹ́ bá wo fídíò yẹn dáadáa. Ìgbòho sọ wípé wọ́n mú ọmọ wa kan. Òun dẹ̀ ti bá area commander àdúgbò yẹn sọ̀rọ̀ láì mọ̀ pé kéèsì náà ti kọjá ti area commander. Ṣùgbọ́n nígbà táwọn ará Ògùn state gbọ́ pé bàbá Èkìtì jáde síta, ó ń dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ wípé ẹni tí wọ́n mú lẹ́kìtì pé ó ń training terrorist tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ṣé ó possible kí ọmọ Èkìtì tó máa terrorize Èkìtì? We stand for the freedom of the Yoruba race. Tán fẹ́ yí mọ́ wa lọ́wọ́. Níbi tó máa ń sùn sí, wọ́n yẹlẹ́ wò, wọn bá bọ̀, wọn bọ́kọ́, wọn bá dà, wọn bọ́ bẹ́ẹ̀. Làwọn ará Ògùn state náà bá grab ẹ̀ pé má jà sọ́lá yìí tí gbogbo wa ní. Kó má gbẹ́dọ̀ bàjẹ́,
koríkòsó lídà míì tí a lè pè ó májàsọ́lá nìkan la ní ẹ̀yin ará Ògùn ẹ jẹ́ ká tètè pé májàsọ́lá o kó bá wa tú sílẹ̀ ní. Màá ṣe rẹ́kọ̀dù ọmọ aládìgún Ìgbòho ṣá. Yes, it is good to have a leaders, not ordinary leader, a good leader, a leader that you can relax, trust. But anytime tó bá pé, the leader will answer you. Làwọn ará Ògùn bá gbé ní fóònù ó ṣá májàsọ́lá máa kì í ní mẹ́sàn-án ọmọ ẹjọ́ ìyànà ti wà níbẹ̀ ní what? Ó ti wà ń bo ẹ̀ẹ́dẹ̀ pé mi ọmọdé yẹmọ tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe pápápá ó ti wọ ẹ̀wù látànà ó ti tú ọmọ yẹn lẹ̀ o ó ti gbọ́ ọmọ yẹn lẹ̀ náà pé dáadáa ẹ má pèpè kú pè sínú ayé wa Yorùbá nation là wá gbé dání ẹ má pèpè kú pè sínú ayé wa ẹ má pèpè kú pè sínú ayé ọmọ yẹn pa mi lógún ni ṣe mọ̀ pé ọmọdé yẹmọ ní pa lẹ́kìtì ó ní pa lọ́yọ̀ọ́ káàkiri stéètì ló ti ní pa mi lọ́mọ yẹn mi ni mo ránṣẹ́ ọmọ wa fẹ́ wá pàdé mi ẹ wá ń fi lọ̀kulọ̀ lọ no mi ò ní gbà. Ìgbòho ti tú ọmọ yẹn lẹ̀ o Ìgbòho ti tú ọmọ yẹn lẹ̀. It showed that God sent Igboho to the Yoruba race. It showed that God sent Igboho to the way the Omo Oduduwas. Láti gbà wá nínú ìgbèkùn mọ́sọ́lá náà. Ṣé mo ti sọ? Pé mo fẹ́ repo lé epo. Káàpù tí mo ṣe tí mo kọ bàbá Èkìtì sí lórí. Attendants tó fẹ́ ta epo fún mi. Petroleum attendants tó fẹ́ ta epo fún mi. Bí mo ṣe bọ́ọ̀lù ẹnu mọ́tò lóní bàbá Èkìtì ojú Ìgbòho ẹsẹ̀ Ìgbòho ọwọ́ ọ̀tún Ìgbòho gbogbo àwọn ọlọ́kadà tó jẹ́ Fúlàní tó fẹ́ reko ló dìbò ló yàgò. Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán Ìgbòho sí wa ni. Ó ní mo fi sọ wípé ẹni bá rí ìran òdì lórí ọmọ Adéyẹmọ ìran tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá sọ pé kò sí solution láláì. Bí ayé tá ń gbé kì í ṣe gbé ayé tó dùn mọ́ Ọlọ́run. Bíbélì wípé ó ní ẹ̀sọ́ igi di rere èso rẹ̀ yóò sì di rere. Ẹ̀sọ́ igi di rere èso rẹ̀ yóò sì di rere. Ọlọ́run tó dá wa sí ilẹ̀ ọlọ́ràá tó dá wa síbi tó yanjú dáadáa. Ṣé Ọlọ́run yà wá máa wò wá kí Fúlàní máa pa wá nípakúpa. Ẹni tó tún olómi jẹ́ àánú tọ́lọ́run tún gbé dìde. Ẹ má rèrè kóró sí sẹ́dẹ̀ ọmọ Adéyẹmọ o gbogbo ìran Yorùbá ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa bá gbogbo yín jà. Ìgbòho ti gba ọmọ yẹlẹ lè lórí ní Ògùn state o ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ẹni tí ọpẹ́ yẹ pé Ọlọ́run tún lò ó ọ̀pọ̀ ni Ọlọ́run pè ọ̀pọ̀ ni Ọlọ́run yàn ọ̀pọ̀ ni Ọlọ́run pè tó rán níṣẹ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn tí Ọlọ́run pè tọ́lọ́run yàn tọ́lọ́run yàn ṣe ń gbọ́ mi tí Ọlọ́run ọba mi pè tọ́lọ́run ọba mi rán níṣẹ́ ló jíṣẹ́ yẹ. Ọ̀tọ̀ ní ká pé èèyàn ká rán èèyàn níṣẹ́ kó sọ pé mo ti gbọ́ kó máa lọ ọ̀tọ̀ ní ká pé èèyàn ká rán èèyàn níṣẹ́ kó tún jẹ. Ọlọ́run ó rán Sunday ọmọ Adéyẹmọ ní iṣẹ́ ó dẹ̀ ń jẹ ọwọ́jà ẹ̀dẹ́kìtì ó dé Oǹdó ó dé Kwara ó dé gbogbo ọwọ́jà ẹ̀ tí wàá balẹ̀ sí Ògùn state. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn bàbá wa kan wà Aristonia ní Amẹ́ríkà ṣé mo pè dáadáa Aristonia làwọn bàbá yẹn ń gbé l'Amẹ́ríkà àgbàlagbà ni wọ́n they are medical doctor ni wọ́n ti dàgbà tábà rí òru àwọn bàbá yẹn bíi mẹ́ta mẹ́rin nínú ìrìnàjò Yorùbá nation yìí ojú òní ti Yorùbá à ń múfù dáadáa. Ọmọ Adéyẹmọ ní pé bí mo ṣe pè wọ́n bàbá nǹkan báyìí là ń là kọjá lógùn state onílójú ẹsẹ̀ àwọn bàbá yìí dẹ̀ dìde pé anything tó bá ti jẹ́ tọ̀rọ̀ ti Yorùbá no going back ni. Ká dúpẹ́ lọ́wọ́ wọn àti sísítà
tó connect wa máwọn bàbá yẹn Sister Doyin àwọn bàbá tó gbé ní Aristonia Ọlọ́run oríṣiríṣi orúkọ ìlú ló wà lágbàáyé yìí o Aristonia l'Amẹ́ríkà à ń dúpẹ́ lọ́wọ́ yín bàbá ògo ilẹ̀ Yorùbá bó ti wù kẹ́ dàgbà tó ògo ilẹ̀ Yorùbá máa ṣojú ẹ̀mí yín bó ti wù kẹ́ pẹ́ láyé tó àjọ máa na àṣà orílẹ̀-èdè yẹn sókè ni you are welcome mọ́rẹ́mí tèmi nìkan àjọ máa na àṣà orílẹ̀-èdè yẹn sókè ni ẹ̀yin bàbá mi àtẹ̀yin mọ́mí wa tẹ́ wà ní Aristonia l'Amẹ́ríkà tí ẹ jẹ́ kí ọ̀rọ̀ ọmọ Yorùbá ó sú yín ọ̀rọ̀ yín àtọmọ yín àtayé àtọkọ yín ọ̀rọ̀ yín ò ní sú Ọlọ́run gbogbo ẹ̀yin tí Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣàbá ti pè lórí ọ̀rọ̀ Yorùbá tí ẹ sọ wípé ṣé èmi nìkan ni Yorùbá ni ẹ fi mí lẹ̀ tí ẹ jẹ́ kí ọ̀rọ̀ ìran yín ó sú yín ọ̀rọ̀ yín náà ò ní sú Ọlọ́run ọ̀rọ̀ yín ò ní sú Ọlọ́run o thank you Sister Doyin báwa ò bá mọ̀ yín Ọlọ́run mọ̀ yín ẹ̀yin bàbá wa tẹ́ ń gbé ní Aristonia l'Amẹ́ríkà Ọlọ́run ló máa bá wa dúpẹ́ lọ́wọ́ yín ẹni tó fi tiẹ̀ lẹ̀ tí ń gbọ́ tọmọ ọlọ́mọ Èdùmàrè ní gbọ́ títí wọn Ọlọ́run yóò gbọ́ títí yín náà ẹ ní ṣubú arásà ẹ ní ṣubú ẹ̀mí ògo ilẹ̀ Yorùbá ó máa ṣojú yín kì í ṣe pé ó máa ṣojú yín sà ẹ jòkó sínú ògo náà tọmọtọmọ táyátámọ tọmọtọmọ tààrọmọdọmọdọmọ ẹ lo 150 ẹ lo 200 ẹ lo 250 ṣàgbàdéwé Ọlọ́run ni kò sí tó fi ń ṣe èèyàn tọ́lọ́run bá ló ń dé ó dé náà nìyẹn Ìgbòho ọmọ aládégúnjú gbogbo wọn lọ is not a leader tó jẹ́ pé wàhálà máa dé tó máa sápamọ́ where is Dúpẹ́ Onítìrí today where is Dúpẹ́ Onítìrí today ẹ mọ́ gbàgbé àwọn kan ṣì wà ní Agbódì nìbàdàn torí kan lọ jẹ́ secretariat where is them today ẹ mọ́ tún gbàgbé àwọn tó ní kó lọ já amúlùdùn gbà yẹ lọ́hùn Ìgbòho yìí náà ló gbà wọ́n lẹ̀ Ìgbòho yìí ló gbà wọ́n lẹ̀ Ìgbòho ti tún ṣe bẹbẹ lógùn state o yínníyínní kẹ́ni ó ṣèmí ẹja dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ ọ̀gá tó ju ọ̀gá lọ ààrẹ tó ju ààrẹ lọ ààrẹ títí wà ìṣàrẹ ó jó ààrẹ akọni ní Oòduà tó dúró mo ní sà ọmọ yẹn ń tọ́ máa mú fún ni pé wọ́n ní ó ń tè ní terrorist ó ní níbo náà ti rí terrorist ṣé Yorùbá ráyè àti terrorist ara wọn báyìí nígbà tí Fúlàní terrorist wa tá à ń wọ̀nà láti bọ́ bàbá Èkìtì ẹ̀ fún mi ní náà báyìí tó wáyé pé ọfẹ́ ká dàrú ká kú dàrú ọ̀gá ní Ìgbòho ẹni Ọlọ́run yan ni tọ́lọ́run ọba mìíràn ó yàtọ̀ sí ẹni tí ń wà wò kọ́ ṣe o ó yàtọ̀ sí ẹni tí ń wà wò kọ́ ṣe Ọlọ́run mọ̀ ràn Sunday Ìgbòho sí ilẹ̀ Yorùbá ni mò ń tẹnu mọ́ Ọlọ́run mọ̀ ràn Sunday Ìgbòho sí ilẹ̀ Yorùbá ni it is better for us all of us láti ṣe kíni ká gbárùkù tí ọmọkùnrin yìí kọ́lọ́run lò láti deliver wa the only name in Nigeria to today the only name tí Nàìjíríà rò mọ́ ní Yorùbá lára òun ní Sunday Ìgbòho tó bá fẹ́ wọ ìlú kan tó bá fẹ́ ṣọṣẹ́ ń bẹ̀ wọ́n á wo owó àràwàrà bí àwọn ọmọ Sunday Ìgbòho wà ń bẹ̀ ẹ mọ̀ pé Ọlọ́run ló yàn án because of the Yorubas Sunday Igboho low herself to the level of zero level because of Yorubas ó yẹ kó náà máa wọ agbádá white kiri ni kó máa gbọ́ pàkalẹ̀ kiri kó yọ ọ̀rọ̀ Yorùbá nation tó dé ló ti jẹ́ ààrẹ akọni Oòduà kó náà lọ dìsáyìn ọ̀pá kó máa gbé kalẹ̀ kiri kó máa wọ agbádá white kiri kẹ́ máa ní pàtí lọ́tọ̀ ní pàtí lọ́sì kó náà máa sọ wípé afẹ́ṣọdún àpáta o ọdún àpáta nílẹ̀ Yorùbá afẹ́ṣọdún igi o afẹ́ṣọdún mọ́ríwó afẹ́ṣọdún blọ́ọ̀kù o afẹ́ṣọdún sìmẹ́ǹtì o afẹ́ṣọdún kàsábà o kó náà máa fi rí ọmọ Yorùbá lówó jẹ she is promoting our culture lórí irọ́ she is promoting our culture lórí irọ́ olókùn festival Ọya festival
Òjò festival a sì máa ṣe summer festival lórí irọ́. If you are promoting the culture of Yoruba, tẹ́lẹ̀ pa gbogbo Yoruba, what is the essence pé òun promote culture Yoruba? Bó ti Ìgbòho ṣe yẹ ẹ̀mí ọmọ Yorùbá jẹ́ lógún. Ó tún bú àwọn ará Togun ni pé látijọ́ yẹ ẹ̀dẹ̀ tó fún mi pé ọmọ yẹn ò ti jáde mẹ́yẹ. Ẹ̀dẹ̀ tó fún mi pé ọmọ yẹn ò ti jáde mẹ́yẹ. Irú wọ́nrọ̀wọ́nrọ̀ wọlé lẹ́yìn. Ó yá pápápá. Ọmọ Adéyẹmọ ti gbà sílẹ̀ o. That is a leader. Not ordinary leader, a good leader. Ní ọmọ yẹn wọ́n láwọn kan pera wọn ní àwọn ẹmọ lè Ogun State, àwọn oríṣiríṣi Àgbẹ̀kọ̀yà ló ń bẹ bẹ, àwọn fake Àgbẹ̀kọ̀yà. Ṣé mọ̀ pé Ogun State náà lélẹ̀ tó pera ẹ̀ ní àpótí ẹ̀rí yẹn ti jáde títa. Àwa Àgbẹ̀kọ̀yà tẹ̀bàjẹ́ mọ́lẹ̀ lógojo. Ká dá fọ́ta Yorùbá. Tán gbọ́ pé ọ̀rọ̀ yẹn ti dé ọ̀dọ̀ CP, gbogbo àwọn tó pera wọn ní Àgbẹ̀kọ̀yà wọn farí sínú. Bàbá mi Túndé Michael mo pé lọ́nà á dára fún yín, bàbá mi ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Wọ́n farí sínú. Wọ́n farí sínú pé ó ti dọ́dọ̀ CP. Àwọn tó pera wọn ní vigilante wọ́n farí sínú. Ó ní Ìgbòho ló wá béèrè pé kílẹ̀ wá ti ṣe láti gbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Bàtà pé àwọn Àgbẹ̀kọ̀yà ọmọ yẹn lóun ṣe Àgbẹ̀kọ̀yà ó lóun ṣe vigilante kiri kẹkọọ àwọn ẹjọ́ fún mi ní nọ́mbà. Àwọn Àgbẹ̀kọ̀yà fẹsẹ̀ fẹ́. Ó mú mi rántí orin yẹn pé agbára jagbára lọ, orúkọ jogorúkọ lọ, ìmọ̀ ju ìmọ̀ lọ, ọgbọ́n jọgbọ́n lọ, ènìyàn jẹ́ ènìyàn lọ, bí ẹranko ṣe ju ẹranko lọ nínú ìgbẹ́. Ẹni tọ́lọ́run ọba àmì bá fúnṣẹ́ ó yàtọ̀ sẹ́ni tí wà wò kọ́ṣe. The Yoruba race, the giant of Africa, a máa bọ́. The Yoruba race, the giant of Africa, the giant of black race all over the world, not only Africa. A máa bọ́, we go boss, a máa bọ́. Ká dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ o. Ká dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ. Ọ̀gá lọ́mọ Adéyẹmọ. Ọ̀gá ni lọ́mọ Adéyẹmọ, olóore Yorùbá ni. Báwọn kan bá tẹ̀ ewu kán máa pè lórúkọ tó wù wọ́n, underrated, ẹ gbọ́. Wọ́n underrated. Ọ̀gá títí wọ́n kọ́ àwọn ọmọ ọlọ́mọ lọ sí Agbódì látijọ́ yìí, láti April. Àwọn ọmọ yẹn sì wà ń bẹ̀ tó ṣe fàájì ń bẹ̀. Tí ìjìnlẹ̀ bá máa jáde lọ́la ó lè ní ṣàwámà náà ń kó fún wọn jẹ ń bẹ̀, tán gbáyìn, tán jókòó, tán wo tẹlifíṣàn, tán wo fútbọ́ọ̀lù. Ìjìnlẹ̀ apárí ọmọ àlè. Ọ̀gá ju ọ̀gá lọ. Ká tó tẹ̀lé èèyàn ká mọ orú èèyàn tí ènìyàn jẹ́. Not be mouth. Ìgbòho dìde in any angle for the Yoruba race. Àwọn ọ̀rẹ́ ti pé ìwọ bọ́ yìí kì í ṣe owó ló ń wá ni. O ti lówó, o ti ní gbogbo ẹ̀. Ó wá ní akílà àǹfààní owó tó ń ní tí gbogbo ìran òun tán pa gbogbo ìran òun kú tán. Ẹ ṣe jẹ́ dúpẹ́ lọ́wọ́ olóore. Ká gbé adé fún ẹni tí Ọlọ́run ọba mi gbádé fún. Ẹ̀yẹ bínú orí ká máa fi fìlà dé dodo. Ìgbòho ju gbogbo yín lọ. Ọmọ Adéyẹmọ ẹ ní kún kékeré o. Ẹ ti jáwé gbégbé. Ẹ máa gbé gbogbo àwọn ọ̀tá yín mì ní. Ẹ ti jáwé tẹ̀tẹ̀. Ẹ máa tẹ gbogbo àwọn ọ̀tá yín mọ́lẹ̀. Àwọn bàbá wa ń gbà yẹn lọ, wọ́n ní àríkì ṣẹ́gi tó bá ṣẹ́gi nígbó. Wọ́n lórí ara rẹ̀ níbi ìrù. Ẹnikẹ́ni tó bá perí ọmọ Adéyẹmọ níbi back to sender. Bẹ́ẹ̀ ni bí ọ̀gẹ̀dẹ̀ bá gbọ́wọ́ sókè ara rẹ̀ ní wọ́n fi ń lù. Nothing will happen. Adéyẹmọ nǹkan ò ní ṣe ọ́. Torí ìṣẹ̀dá àwa tá à ń tẹ̀lé ẹ lẹ́yìn. Torí ìṣẹ̀dá gbogbo ilẹ̀ Yorùbá. Torí ìṣẹ̀dá àwọn oyún inú.
torí ìṣẹ̀dá ìran Yorùbá ọmọ Adéyẹmọ yẹn kan ò ní ṣe ọ́ ààrẹ tó ju ààrẹ lọ àwọn ohun ju ohun lọ àwọn kan ń gbà ẹ lọ àwọn pera wọn ní OPC wọn náà lọ mú Sálísù wọn dé station tán náà fi Sálísù lẹ́nà gbà wọn sínú jágá gbàm ọ̀gá wọn bá sá lọ. ó gbèlègbèlègbèlè ọ̀gá wọn bá di runaway ó di runaway at the end of the day Ìgbòho iná ló padà wá sọ pé no àwọn ọmọ Yorùbá ni wọn. That is what we call a leaders. A leaders. Abẹ́ ẹ̀gbọ́n mi bí a leaders. A leaders tó dúró lórí òótọ́ pé sẹ́yìn ìran Yorùbá àgbẹ̀dọ̀ ó ti pẹ́ ká inú ìyàyẹ làwọn bàbá wa kú sí ṣé káwọn náà tó bá wòran ni no pé we must have our nation. That is a leader. Ọ̀gá tó ju ọ̀gá lọ lọ́mọ Adéyẹmọ wàkílù adáboyin bàbá mi àbọ̀lọ́rẹ́ Sheikh Rasaka bọ́lọ́rẹ̀ ṣe wàkílù náà dé station àtọ́ náà mú wàkílù náà mú jókòó sórí àga wọn lìyẹn náà má dẹ́mọ́ bẹ́ẹ̀ ni pé ó ti fẹ́ kú wọ́n ya kó tíì tó kí tíì tí máa ń já búrẹ́dì gbà lọ́wọ́ ènìyàn wọ́n po fún wàkílù àwọn bọ̀dá wa OPC náà bá jù wọ́n sínú jágá gbàm lọ̀gá bá fẹsẹ̀ fẹ́ ọ̀gá fẹsẹ̀ fẹ́. Let me tell you one thing ohun tọ́lọ́run ò bá rán yàn tó bá ló fẹ́ ṣe wá kábùkù it is not the culture of Nigeria police to release somebody on Saturday or on Sunday wọ́n sọ fún yín pé ẹjọ́ di ọjọ́ Monday ẹ wá lọ́jọ́ Monday ọmọ tọ̀dọ̀ wa mi báyìí ọjọ́ Sunday náà túlẹ̀ ìyẹ́ t'Ògùn state tó bá jẹ́ pé wọ́n tètè kí ọmọ Adéyẹmọ tètè gbọ́ ní ọjọ́ Sunday náà lòun náà bá jáde kì í ṣe agbára Ọlọ́run ni ẹ mọ̀ pé Ọlọ́run á máa wà nínú ọmọdé tá a máa sọ̀rọ̀ àgbà jáde síta ẹ tí bímọ rí kẹ dúró kẹ wá wò pé ṣé èmi ni mo dẹ̀ bí ọmọ ìṣá Ọlọ́run ni Ọlọ́run ni but I mean that is another topic sir another topic mo wá dúpẹ́ kí n fẹ̀mí ìmoore wọn because tí irú nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ tán mú àwọn ọmọ wa lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n fẹ́ máa fi bẹ̀rù sínú ọkàn àwọn ọmọ yẹn ni tí ọ̀gá ò bá lè jáde tó sápamọ́ pé ìgbà tẹ́ ẹ lọ ṣe mú mọ̀ ń pa ẹni ní kéde kàdébé kan Ìgbòho ò rí bẹ́ẹ̀ Ìgbòho jù wọ́n lọ ọ̀gá lọ̀gá máa jẹ́ o bàbá mi Abíọ́dún Abe adára fún yín ojú òní tìyín ẹ bá wa show love fún ọmọ Adéyẹmọ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ ẹ bá wa fi ìyìn ọlá fún Ọlọ́run tó fún ìran Yorùbá ní ọmọ Adéyẹmọ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dálẹ̀ ẹni tó dá ayé àti ọ̀run pé ó yọ̀ǹda Sunday ọmọ Adéyẹmọ ó yọ̀ǹda ẹ̀ fún ìran Yorùbá tí a bá wá ní Sunday ọmọ Adéyẹmọ lórí àkókò tá a wà yìí gbẹ̀gẹ̀dẹ̀ ìbá ti gbiná odò ìbá ti gbé wa lọ ṣùgbọ́n nítorí pé Ọlọ́run yọ̀ǹda Sunday ọmọ Adéyẹmọ fún wa ó dìde ọ̀gá ọlọ́pàá yẹn ni pé ẹ mọ̀ láyà o ọ̀gá wọn ní rárá wà wọn àtòkè náà ti fi wọ́n lẹ̀ gbogbo tẹ́ bá gbà wọ́n lọ́wọ́ wọlé kó lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ Sunday Ìgbòho ni àwọn ọmọ Sunday Ìgbòho ni. We did not believe in head bad government, but we believe in head Nigeria because we did not believe in Nigeria anymore. Ẹ wo gbogbo tó lọ south, east, west, north. Àwọn ará òkè ọ̀hún pariwo
àwọn aráàkì ọ̀hún pariwo pé kólógun bá gbàjọba nígbà tó dé pé àwọn olówó pọ̀ jù ń bẹ̀ ṣùgbọ́n nítorí pé Ọlọ́run yọ̀ǹda Sunday ọmọ Adéyẹmọ fún wa àwa lè rìn a lè yàn falala ẹni bá ní nọ́mbà ọmọ Adéyẹmọ lọ́wọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ o ọwọ́jà rẹ̀ ti tún dé Ògùn state ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ orúkọ Sunday ọmọ Adéyẹmọ ti tún sí kọ́kọ́rọ́ ilé túbú ní Ògùn state ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Sunday májàsọ́lá Ìgbòho Òòṣà pé orúkọ rẹ̀ ìwàláàyè rẹ̀ ó ti tún já géètì onírin ní Ògùn state ó ti tún gbọ́ wọn yẹn lẹ̀. We have a good leaders that believe in Yoruba nation tí ì ṣe torí owó ẹja bira wa lérè most especially àwa tá a wà lé don't let Dúpẹ́ Onítìrí use you as a instrument tí Dúpẹ́ Onítìrí bá lù ẹ́ tán ohun tó ṣẹlẹ̀ sí àwọn tó wà lágbódì ló máa ṣẹlẹ̀ sí ẹ April May June July August oṣù karùn-ún náà ń lò lọ yìí ó dẹ̀ di September kan tó fojú kan ìta wọ́n á lóṣù mẹ́fà nínú ẹ̀wọ̀n kan tó bẹ̀rẹ̀ ẹjọ́ wọn ni o Dúpẹ́ Onítìrí ò yọjú no lawyer for them o ẹ̀dẹ̀mọ̀ àwọn adájọ́ yẹn tó bá ti jáde síta pé yes agbẹjọ́rò wọn dà tó bá ti ní pé kò sáré agbẹjọ́rò wọn ẹ dáhùn padà sínú sẹ́ẹ̀ Dúpẹ́ Onítìrí ò lè jáde síta o gbogbo ilé tíjìnlẹ̀ ń ṣe 24-hour program tó ṣe ẹ̀rí kó dárúkọ àwọn tó wà ní agbódì mọ́ ohun tó máa sọ fún yín náà ni pé Adélé we are now indigenous democratic republic of Yorùbá ọlọ́run má jẹ́ àdúrà ẹ̀kú àwọn jẹ́ máa dá ìsìn ẹ̀wọ̀n kú ni làjú ẹ̀ don't go run way lóòótọ́ you believe in Yorùbá nation you believe the freedom of Yorùbá nation tó bá yìí tẹ̀lé Dúpẹ́ Onítìrí you are in wrong side we have a leader táwa lè fọwọ́ ẹ̀ sọ̀yà ọmọ Adéyẹmọ tó ń ṣe bẹ́bẹ́ mo ló sọ tí ọ̀gá ọlọ́pàá ti kó pa àwọn ọmọ yóò pààyàn náà ṣe bẹ́ẹ̀ tí lọ́sẹ̀ kílẹ̀ bá lé ẹ̀ bábọn ẹ̀ bọ́kùnrin wọn ọmọ yóò pààyàn. It is a crime to say that my people must have a freedom. Ẹ̀yin náà mọ̀ ẹ̀yin ọlọ́pàá yìí mọ̀ ṣé ìyà tí Yorùbá ń jẹ́ sí kádẹ̀dà kankan máa wòran. Ó tún kí fún àwọn ọlọ́pàá yẹn lójú kí ni pé Sunday àní kò ní sùúrù náà kí ló báwo ni ṣe lọ́ máa máa ọmọ yẹn fún for what? Ṣé ẹni wọn kéde fún protest ni kò sí tó kà wá fún protest. Àwọn yẹn sọ wípé àwọn tó ṣe protest sí believe nínú Nàìjíríà ni we did not believe in Nigeria anymore. Ṣẹ́rí wọn kọjá dé níta ni ọ̀gá ọlọ́pàá yẹn ní sùúrù rárá mo wà lórí fóònù pẹ̀lú wọn nọ́ọ̀bì dẹ̀nsẹ́ o Ìgbòho ní tẹ̀ máa gbọ́ títí wa mọ́ títí ẹ̀ náà tí wàhálà bá ṣẹlẹ̀ mẹ́rin sí ṣé owó yín ká ní wà ní ìsókè má wọrí that is a leader. Ìgbà tó ga ìrókè ó padà lọ dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣé sá ẹ ṣé that is a leader. Ọmọ Adéyẹmọ Ọlọ́run mọ̀ọ́mọ̀ yóò da fún ìran Yorùbá ni tí Ìgbò bá lóru ẹ̀ Ìgbò tí Ìgbò bá lóru ẹ̀ wọ́n á máa bọ́ bí Ọlọ́run ni n tó tẹnu Nnamdi Kanu jáde síta ni pé if they have somebody like Sunday Igboho àwọn á ti lọ tipẹ́tipẹ́. Yorùbá, let us think deep. We need freedom, not head bad government. We need total freedom. Ẹ má wo àwọn tó ń jẹ nínú wàhálà tó ń ṣẹlẹ̀ sí wa yìí. N tó máa fi sọ fún yẹn pé kẹ́yìn náà máa fi mọ̀ pé Nàìjíríà ti tán. Gbàdá táwọn yẹn ti sọ pé àwọn fẹ́ rárá lélì. Majority of them to travel out of this country. So they are not a leader. They are looters. We need unity, cooperation. Taba suwa papọ̀. Ta ni wọ́n? Kí ná jẹ́? Kí ná jẹ́ kí ni wọ́n? Kí n tó máa lọ. Mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa àtàwọn ọmọ mi wa. Doctor ni wọ́n, medical doctor. Tán wà ní ṣe Meriton àbí wà ní dárúkọ ẹni sí yín. Mo ṣá dárúkọ bí kan lẹ́ẹ̀kan orúkọ ẹ̀ mọ̀ ibi téèyàn ò bá dé rí. Amẹ́ríkà náà bàbá yẹn wà. Ìgbòho pè wọ́n dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ó sú wọn. Sister Doyin ẹ máa rí àánú gbà o.
torí wọ́n ní dúpẹ́ lọ́wọ́ yín náà pé ẹ ṣe ẹkú ìfọmọ ènìyàn ṣe pé ẹ̀yin náà sì ṣe ọmọ ọkọ. God bless all of you. Sunday Igboho ọ̀gá ju ọ̀gá lọ, ààrẹ tó ju ààrẹ lọ ni, olórí Yorùbá ni Sunday Igboho for life. God bless you.